Wàdà wo ló fi kọ́kọ́ gbòòrò sára náà kó tó jẹun? Ìyẹn ṣe fẹ́ lọ́gbọ́ ṣé ẹ̀gbà ló tó lẹ́sìn fún ọjọ́ ẹ̀ náà? Báwo ṣe máa gbàgbọ́ ní òkú bẹ́ẹ̀? Ó ṣe ó máa ń kọ́ Àdéhùn. Àdéhùn wo ni wọ́n? Professor. Profe, má ṣe ìpín ẹ̀ṣẹ̀ náà. Ó wò ní gbàgbọ́. Ọ̀ pé àlùmọ̀ pé àtàlẹ́ àná ọjọ́ mẹ́rin mo ti gba lẹ́jọ́, mo ti ṣe exam, mo lè ti pass. Owó 3+ lónìí. Ìdánwò tó máa ṣe lọ́sẹ̀ tó mọ́ ẹ̀ ó kọ́ ló fọ́nrán àwọn ní èmi ló sọ fún ẹ. Àní nígbàgbọ́ sẹ́ ẹ̀. Ó kí o máa lẹ́sọ̀ bẹ́ẹ̀ o. Ṣé mo fún ẹ jẹ́ kí mo bá ní gbóhùn sí bedroom kẹrù tí bá jẹun fún káwọn pé o nífẹ̀ẹ́. Ó wà lé fún ẹ. Ẹ fi ṣe é sí ẹni tí ó bọ́ sí bedroom. Ojana. Like Papa Memo Parks. Hello, girls. No, you are. Yeah. Amy. Ben. Excuse me. Check us you. Actually, kò sí problem. O kàn wù mí kí n rí ẹ. Rí mi fún kíni? Ọjọ́ ti pẹ́ tí mo ti ń wá ìkiri. Ṣùgbọ́n Ọlọ́run tó ṣe ọjọ́ òní mo dúpẹ́ gan. I'm very, very happy to have this opportunity of meeting you. Annikky, right? That is my name you just mentioned. Yeah. Of course. Odu ni ẹ ò kí ń ṣàìmọ̀ fọlọ́kọ tèmi. Gbogbo ọjọ́ tí mo bá dẹ̀ ti rí ẹ ṣe ló máa ń dàbí ìgbà tí mo wò lóbìnrin nílé ayé mi. Ìwọ náà wúrọ̀ ẹ látòkè délẹ̀ náà, àfi bí egbin. Ọ̀tọ̀ ni ẹ ò ń ṣàìmọ̀ fọlọ́kọ. Nítorí ẹ̀ ni wọ́n ṣe dá mi dúró. No, mo bèrè, ṣé nítorí ẹ̀ ló ṣe dá mi dúró? Ó máa gbálẹ́gbọ̀n rárá nítorí àtijọ́ wà ní campus kan náà. Wá jẹ́ kí n sọ fún ẹ for the last time. Tó bá ever lanu tó pè lẹ́nu ẹ̀, tó bá fi bá mi sọ̀rọ̀ ní campus yìí, wàá mọ̀ pé ẹran tó le òun ló ń pè ní námà. Ṣé o ti gbọ́ mi bẹ́ẹ̀? Ìwọ, can you imagine? Ẹ jẹ́ ìjà lọ jàre. Máa wo idiot ń fẹ́ máa bẹ́ mi sọ, ó fẹ́ àwọn bàbá ẹ̀ lèmi ń gbé mẹ́. Ọmọ mi bí mo ṣe jẹ́ O rí pé ọmọ ẹ gbá mi létí ni. Orí gbogbo àlejò kọ́ sáré kọ́ sáré. Màá bá ọmọ ẹ fà. Màá bá ọgàn fà. Màá bá mi fà. Màá bá mi fà. Suzy, báwo ló ṣe ṣe ẹ báyìí? Suzy rọra máa ranjú. Suzy, ṣẹ́yìn ni. Ṣàlàyé fún mi kí n bẹ́ẹ̀ fọwọ́ kàn bí ṣẹ́sẹ̀ ló ń dùn ẹ̀ ni. Ṣé orí ni kò yé mi? Ẹ kálẹ́ o. Nurse, ẹ kálẹ́, àti ń dóde yìí látàárọ̀. Kí ló ti ṣe wọ́n? Báwo ni condition wọn? Ẹ wo, condition yìí ò bọ́ sí rárá o. Àtògùn tí mo ní kẹ́ rà. Gbogbo oògùn tẹ́ ní ká lò, òun láti rà o. A dẹ̀ ti lò ó. Àti tí mo fún yín náà. A ní ìta ló ń pè wọ́wọ́ ní sùúrù náà. Gbogbo ẹ̀ láti lò. Gbogbo ẹ̀ ni. Wo nọ́ọ̀sì dé bá wọn sọ̀rọ̀. Ẹ wo, ẹ bá mi wọ́wọ́ ẹ wo. Suzy, nọ́ọ̀sì dé. Àǹtí, ẹ jẹ́ kí n rí yín. Ẹ jẹ́ kí n rí yín. Okay, màá bá yín tàn sí. Suzy, calm down. Annikky, ẹ má jẹ́ kí n parọ́ fún yín o. Ṣé àìsàn tó ń ṣe Suzy yẹn kì í ṣètọ́jú abẹ́lé rárá o. Ṣé advice tèmi kò máa fún yín ni pé ṣe rí nǹkan tó ń ṣe Suzy yẹn abẹ́ta kẹgbẹ́ lọ sí hospital bí táwọn specialist wà àbí kẹgbẹ́ lọ fún àwọn parents ẹ̀. Ṣé nǹkan tẹ́ ẹ sọ ni pé ká má fọwọ́ kékeré mú àìsàn ni? Àìsàn yẹn ń ṣe nǹkan téèyàn lè fọwọ́ kékeré mú rárá o. Kò sí wàhálà, gbà tí ò ṣe pé kò sí owó tá a máa sọ fún dókítà, owó wà. Àwọn tó ń tògùn gan wọ́n ní tá a bá ti lògùn fọ́jọ́ mẹ́ta tábà ara yìí padà ká lọ bá dókítà. Bẹ́ẹ̀ ni o. Kò sí wàhálà. Ẹ ṣe. Okay o. All right, ó dàárọ̀. Okay, ó dàárọ̀. All right. Ajá òfúra ajá jẹ́. Okay, doctor. Ó pé ní máa ń pè ní Ṣọlá bí nítorí ọmọ mi náà lẹ ṣe. A rí wípé àrùn STD infection ni àwọn yìí. Kí ló ń pè bẹ́ẹ̀? Màmá,
àrùn téèyàn lè kó lára ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin ló ń jẹ́ STD, that's sexual transmitted disease. ṣóun náà ló wá níbẹ̀. àwọn ọmọ fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo àwọn tó bá jẹyọ láti bí ara ìbálòpọ̀ kò sí irú ọmọ tí ò lè bí tí ò bá rí ìtọ́jú tó péye. ìwé ni mo ní kí tó sì lọ́kàn. dá kò burú àlẹ́ ẹlẹ́yìn ọ̀nà àwa padà wá bẹ́ẹ̀dì yẹn. dókítà kí la lè ṣe nípa ẹ̀. máa fẹ́ kí ẹ bá mi ra àwọn oògùn yìí. dókítà ṣé kò ní wọ́n jù báyìí. ṣé tó bá wá wọ́n àwa lè rà ní ṣé bí kí Suzy ti gbádùn nǹkan tí wọ́n kì í tà lọ́jà lọ́mọ ẹrú òkè jẹ́ ọ́. dókítà a máa lọ gẹ̀ẹ́tẹ̀ fún yín sí. ẹ bá ń tètè gẹ̀ẹ́tì ògùn yẹn nítorí tó bá ṣe tètè lò ní ààrẹ má ṣe tètè yá. ẹ má fi lọ ṣọ́kùn tó a bá ti rọ̀ pé kò ní sí pọ́blẹ́mù. no it's a problem. ṣé dókítà. Jókòó. All right. Pẹ̀lẹ́. Thank you. Ṣé o wà stress kó tó get ìyàwó? Not really. Okay. Hello, ma. Please, what can I have? Má ti jú o. Gbogbo tó o bá fẹ́ pátápátá ni ìbéèrè. Agbára mi pé. Anything. Yeah. Wo bí wọ́n fọ́ lẹ́nu tí o. Nítorí ọba mọ̀ pé o lè bá ṣáìsì ẹ̀ mu. Orí gbogbo ogbébìnrin. Ọgbọ́n ọtí àwọn obìnrin ogun. Ọ̀gá ìkọ́ fún ṣáìsì ẹ̀. Jẹ́ ká bọ́ sórí ọ̀rọ̀ iṣẹ́. Tó o fi ń dá ọ lójú pé a rí obìnrin mẹ́fà tọrẹ wà bí irú rẹ báyìí. All right. Thank you. Can I? Sure. Let me find wala. This is a sealed deal already. That's a sealer now. I'm not stressed around. Any meeting ní àárọ̀ Friday. Bẹ́ẹ̀ni. Tó bá dé wọ 12. Kọ́ àwọn girls ní lọ́dọ̀ mi. Ẹ máa parí meeting yín ní 4. Àwọn máa bá yín ṣeré di àárọ̀ ọjọ́ kejì yín ṣe problem. Annikky. Owó kọ́ ni problem tí a náà táwa náà ná o. Owó ń bẹ nílẹ̀ bí ẹrù. Etí mi ń tà lọ́jà ó lọ mẹ́rù ìgbẹ́. Àmọ́ kí a tún tẹ̀tẹ̀ wá sínú ìsúkú yín kápá ń bọ́ àpò yín. Yọ́ dàbí runway báwọn ẹ̀ sì jẹ́ àfipàdé sí àárín. Chief George, ṣe shit. I don't do shit. Mo ti sọ ẹ jẹ́ ká fílẹ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá ti fẹ́ disappointment. Mo ní kẹ́ wá kọ́ àwọn girls kọ́ dẹ̀ bá yín ṣeré mọ́jú kí lẹ wá tún sọ ẹ̀. Ọ̀dà má ṣe ń jí o má ṣe ń jí o nítorí ọ̀sọ́ ti yé mi tó gbọ́ tó bá ti di pé ọmọ dírẹ́fà bá ti dénú ọgbà àsùkú yín yóò pè nọ́mbà rẹ kẹ́ ẹ máa bọ̀ nígbà owó ò lè sẹ́ni. Lẹ́yìn ìṣòro mi. Àtúnṣe owó rẹ láti mẹ́rin ẹ̀bọ̀ làpò ní bóyá fúfú àbí dúdú ẹ̀ sí ìmọ̀ jókòó kó mú kí ní ìtàn. Ọjọ́ pò náà wà lára wọn ni àbùbù tán ni ilé jẹ́rú ilé ìtàn kò sí lè dájẹ́. Ṣaléwá, níbo ló ti ń dàbá ìtì gbogbo ìmúra pọ̀tọ́ yìí? Alimat, gbé mi ilẹ̀ mi ìṣọmọ ọwọ́, kí ló dé? Àfi bí ìjà all the time. Ṣé ní máa béèrè ẹ̀kọ́ ṣọwọ́ mi náà ti máa béèrè ẹni? Ta ló fi ẹ́ ṣọ́ọ̀bù? Tó fẹ́ máa béèrè mi lọ́wọ́ ẹ̀. Ok, mo ti mọ nǹkan tó ń ṣe ẹ́. Òròkè máa sọ̀rọ̀ lórí lecture tó lọ. Everybody got the right to decide his own destiny. Ìyẹn ò tiẹ̀ kàn mí náà.
èmi mọ̀ pé gbogbo ìrìn àjò ẹ̀ báyìí ń sìn kò dọ́dọ̀ Annikky. Nígbà tó ti kí ló tún mú ẹ tuntun wá ń béèrè lọ́wọ́ mi? Àmọ̀ràn bí ní Ọ̀yọ́. Àtò ẹ̀ tí gbogbo ẹgbẹ́ wa ní kíláàsì ìwọ́n ń tẹ̀lé àwọn ọkùnrin kiri ẹ̀ ń tẹ̀lé àwọn àrísítò kiri àwọn bàbá àgbàlagbà lẹ̀ ń tẹ̀lé kiri. Àtòyìn tí o. Ìwọ ló mọ̀. Ọmọ nǹkan tó yẹ kó ṣe ń sìn. Wọ́n á rọra mú tẹ̀sí kan. Wọ́n á máa kà á. Ọ̀dà nígbà náà, àdàlẹ́kẹ̀lẹ́ ẹlẹ́sìn ìwọ ló mọ̀. Ẹlẹ́ra èmi ní kó máa ṣẹ́ká ìkìlì. Iye. Mo lérò pé ẹ̀yin girls ẹ mọ̀ pé ẹ wà specially selected. Kò dẹ̀ ń ṣe pé nítorí ẹ fine jù àbí ẹ yàtọ̀ sí àwọn ìtókù. Nítorí iṣẹ́ tẹ́ ti ń ṣe wá látẹ̀yìn ni mo mọ̀ pé performance yín ó make sentence. So ẹ̀yin àwọn tẹ́ fẹ́ lọ báyìí àbáwọn ṣiṣẹ́ rẹ̀ o, they are new clients. So ẹ jọ̀ọ́ ẹ má tójú mi mọ́lẹ̀ ńbẹ̀. Kò ń ṣọ̀rọ̀ at all, ẹ má tójú mi mọ́lẹ̀ ńbẹ̀. Ẹ mọ̀ bóyìnbó ṣe sọ, ó ní first impression matters a lot. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìbẹ̀ mú. Okay, how about this? Okay, envelope tí mo fún yín kò ń ṣòwò ṣẹ́yìn o. It's just consultation fee. Yeah, consultation fee lásán nìyẹn. Then ẹ máa gbọ́ mi o, they are board of directors of a company. Ìyẹn mean pé kìṣí wà ń bẹ̀. So bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ láti bí tẹ̀sí lọ ṣiṣẹ́, mi ò fẹ́ gbọ́ story o. Má sọ fún mi kí fìyàn lẹ̀ tó mọ̀ mọ̀ yín, àyíká ọmọ Clara wọn ò like wèrè o. Má sọ fún mi kí fìyàn lẹ̀ mọ̀ wèrè wòrè. Àwọn fẹ́ wá gbé yín. Hello? Àwa náà ti wà nílẹ̀ à ń bọ̀ ń tàn sùn. Fún wa ní few seconds a máa bá yín bẹ̀. Wọ́n ti fẹ́ wá gbé yín ta. Annikky, ṣé Sultan ni àbí? Mo ń wọ̀n kọ́ lóyìn ṣàkàṣàkà tèmi ṣáà ní pé kẹ́kọ̀ọ́ wọlé fún mi kan tí mi ò ráyè. Ẹ má jẹ́ olóyìn gbà yẹn dúró sí gẹ́jà lọ. Akọ́dá yéèbà, aṣẹ̀dá yéèbà, ìbọn olúbíkí tó kọjá wé tiẹ̀, ìbọn sọ ìbíkí tó kọ́ wágbó, ìbọn agídíbàlàjà, àwọn olótù Ifẹ̀, àwọn onígbà onídùúwọ̀, táwọn ọ̀bàgbà olùwọ́, àwọn atẹ́, àwọn aya, ẹ̀yẹ ìyá mi, àpàkẹ́ ọ̀làdì, alágbogbo dẹ́. Òde ayé, àwọn ayé ló dín fáfáyé, níjọ́ táyé ń sunkún pé wọn lẹ́nìkan. Ó dé kéèkú. Ewo Ifẹ̀, ayé ọ̀gbọ́nà fàjọ ọdún gbọ́lẹ̀ gẹ̀rẹ́jẹ́ ìṣojú ẹlẹ́yẹ. Ajíkágboro, àrìnkágboro. Òjì kùtù, omi ìgboro bọ́jú. Torí pé alálẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ní ọ̀gbọ́poro gidi ojú yẹn. Ìjí tí mo jí mi ìgbọ́wọ́ yọ̀wọ̀yọ̀ kọ̀ǹkọ̀sọ̀. Ìjọ mo ti délẹ̀ yìí mi ìgbọ́jẹ́ nìkan. Àbámọ́dé wà ní ìdí ọ̀fi ẹ̀kọ́ máa ṣe. Ọ̀dà ṣe. Àṣẹ Ọ̀rúnmìlà, àṣẹ náà ní gbẹlẹ́nu ọ̀ká máa fi ní máa jò, máa fi ní máa jò, máa fi ní máa jò. Akídó fún wọn rẹ̀ gẹ̀dẹ̀. Bàbá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. Akílọ́pọ̀, ojú mi ojú ẹ̀, àfọ̀mọ́. Ọba fi dé àbájá ọba wọn sílẹ̀. Ẹgbẹ́ ọkọ. Ajẹ́dé ọmọ ògún onísọ̀ bòjì. Akílágbára olùwọ̀lẹ́dà. Ó ní ẹ̀sẹ̀ ní ṣẹ́jọ́ ọgbọ́n ní ẹ̀sẹ̀ méjèèjì ní jágùdọ̀nà kóróyà. Adé ọmọ orú lọ́jọ́ aṣọ, òun àti ìkẹlẹ̀ nìkan níbẹ̀ lẹ́yìn tó ń ṣọmọ. Ọdẹ náà lè péyà láàfin Ọ̀yọ́, àfàmọ́tò rẹ̀, àfàmọ́, bábọ̀. Pẹlẹbẹ abadébi iṣẹ́ ṣíṣe làṣẹ yá ó ní dùrù ọyá Akídó kídó tí mo rẹ gẹ̀dẹ̀ ìtúlẹ̀ ní kò máa tún mi ṣe bẹ́ẹ̀ ni
Ìfà ló ní kí ire gbogbo kó máa fà ẹ́ mọ́ra. Bẹ́ẹ̀ ni ire òdì dẹ́dẹ́ olóhùn dùgbẹ́. Bẹ́ẹ̀ ni ṣíṣe níṣẹ́ ṣíṣe ní bẹ́ẹ̀ ni wọ́n lé oyíbóyí ní ṣàwọ̀ oyíbóyí ẹ̀dàkẹ́dà ní ṣàwọ̀ ẹ̀dàkẹ́dà adébábọ̀ ọlọ́dẹ epo nígbà Ọ̀rúnmìlà ń bẹ láàrin ọ̀tá wọ́n ní Ọ̀rúnmìlà ọ̀tá ní iwájú ó ní bẹ́ẹ̀ ni ó ní iwájú lọ káfọ́ lọ́sí tó fi ń pa ni wọ́n ní Ọ̀rúnmìlà ọ̀tá ní láàrin méjì ó ní ṣe bí tọ̀tún sọ́ọ̀sì ìlọ́wọ́ ọ̀jà Ṣàngó wọ́n ní Ọ̀rúnmìlà ọ̀tá ní lẹ́yìn ó ní àtọ̀yìn àtọ̀tún ìlọ́wọ́ ọ̀jà ẹlẹ́yẹ ẹsẹ̀ ní ṣáájú agbọ́ni máa lọ ọ̀rìnbọ̀dẹ̀lẹ̀. Problem, I'm sure of that. Oh, àwọn babes yóò mọ̀ mí ṣá. Ẹ̀yin fẹ́ smart mi. Má fi hàn wọ́n pé nǹkan tí àgbà fi ń jẹ̀kọ àbí ìwé ló wà jẹ́ ń pè chief. On network yìí gan máa ń fọ́ ní ìgbà mi not respond àbí kí ló tún ń sọ báyìí. Mo dáhùn àbí tí mi ní ò gbọ́ dáadáa ni switched off. Mo dáràn ọmọ ìmọ̀ apá mi o. Àbí network kò dẹ̀ sí lórí fóònù mi nàbí kí ló. Ṣé mo ti pè Sandra ó dà yín pé network yẹn máa ń fast ju àwọn. Mo dáhùn o ń bọ̀. Wo ilé ìwòlọ́nà ilé network ẹ̀ wà dáadáa. Bóyá káwọn girls yìí gan ti pè mí náà. Kí ló wá ń ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run? Yes. Mommy. Ẹ ká sama. Báwo ni ọkọ mi àlè? Fine ma. Ẹ kú jẹ́ mẹ́ta. Ọ̀rẹ́ ńkọ́? Mi ò rí náà ló jẹ́ kí n pè yín o. Ìpele bá mi lẹ́rù torí ẹ̀ náà ni mo ṣe ń bọ̀. Àti pé láti jọ́ òun gan-an ló ti jáde nílé torí kò wálé o. Ẹ wò àti bíjọ́ mẹ́ta ló ti jáde kúrò nílé. Mo dẹ̀ ti pè títí tí nọ́mbà ẹ̀ ò lọ. Torí ẹ̀ gan ló jẹ́ kí n pè yín báyìí. Èmi náà pé kò lọ. Dẹ̀ wọ́n ṣàlẹ́wà o. Pé kí ni? Ìgbà tó bẹ̀rẹ̀ ìrìnkúrin yẹn gan ni. Ṣàlẹ́wà rìnrìnkúrin. Alẹ́ máa kú. Nígbà tí kún yín jẹ́pa sọ́yà yín jẹ̀gẹ́ níbo ni kùkùté tí ẹ wà ṣe fún wa bẹ́ẹ̀ kí ló dé tó pè mí kó sọ fún mi Alimot. Mọ́mí ẹ̀wò mo pe Ṣàlẹ́wà òun ló ní kí n mind business mi ó ní kò kàn mí rárá. Bá ti má dá lóhùn Alimot kí wá ní kí n ṣe báyìí níbo ni ká lọ àbí ó sá máa níbì kan tó máa ń lọ. Ẹ wò ẹ jẹ́ ká débì kan náà. Ó ṣe ọkọ mi ò ní sọnù o àwọn òbí ò jèrè àwọn tó ní ó jèrè ẹ.
Ejo, ṣé Chief ti David by lane? Chief, is it Ajayi? What's his name? I think Chief Durojaya. Durojaya should see the blame. Who are very obvious pé ẹ̀rán tí ojú mi mọ́. Actually, what been last week, yeah? Yeah, last week. In fact, tí máa wò dáadáa gan, table tá jókòó sí rèé náà. Tí mo jókòó síbi, wọ́n jókòó síbi, wọ́n lómi lára báyìí. Àǹtí, ọmọ kan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn pọ̀ tán máa wá ibà. Okay. So mi ò dojú gbogbo wọn mọ̀ tún. So mi ò mọ shift time. So kí ni kí n wá wọ́pàá nìkan? Ẹ má worry mo, okay. Ẹ rà mà, ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe fún yín o? Ẹ máa ṣe sá, iná ọmọ màá ní ijó yìí. Àlímọ̀ tún lè jọ ọmọ mi, òun ló pè mí. Ó ní wọn ò rí ṣaléwá ọmọ mi láti jẹta. Adẹ̀págbó ẹ̀ méjèèjì, ó wà fún iṣọ́. Gbogbo ibi tó máa ń rìn sí láti wá dé. A ò rí i. Ọ̀rọ̀ yìí wá ti ojú sú mi. Madam, ṣé mọ̀ pé ilẹ̀ máa jẹ́ ẹnì karùn-ún tó máa múrú kéèsì báyìí wá sí ọdún iwájú wa? Ṣé rí àwọn mẹ́rin kan tí wọ́n jáde ń sìn? Irú iṣu báyìí náà ni wọ́n mú wá. Ha! Èèyàn márùn-ún kẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lẹ máa ṣe ẹnì karùn-ún tó máa múrú kéèsì báyìí wá. Madam, ẹ jọ̀ọ́ máa bẹ̀ yín lẹ́bẹ̀ kan. Ẹ jọ̀ọ́ ẹ bá mi get picture ọmọ yìí. Torí school authority wọ́n ti involve àwọn police náà rọ̀ yìí. Ọlọ́run á dẹ̀ ṣe wọ́n ní rírí fún wa. Ẹ kú ọ̀rọ̀ ọmọ. Sọmọ ẹni kó wàá sàn jọmọ ẹni nù lọ. So Ruth also came. Wow. See Ruth, oh, peke. Nah, lie. I talk her. No, wait. There remain one person. Where are they? Which person? Dude, Victoria. I love you. No, there's nothing No, this one not be simple to most important now. No, see, clubbing for this thing now. I don't play money. Yes, of the better clubbing. Don't worry, next semester. Thank you. Don't tell me this guy is gone. Don't really blame all these kids. No, she no me to ye pe orogun le e o fro re no no sponsor are. But no we stand no. Come like you. Magic so no last you. Ilé tó dé kó máa ń pretend ó ti mọ́ kó tẹ̀ nínú àwọn lẹ́kùn yẹn lọ́wọ́ rárá. Kó ní kí ló ṣe máa ń ṣe wow. This is so painful, so painful. Ọmọ mi bí mo ṣe jẹ́ o, ó já sí bí mo ṣe wà. Ọmọ mi bí mo ṣe jẹ́ o, ó já sí bí mo ṣe wà. Ìbẹ̀rù bojo ṣáá ni mí, ìjayà ńlá ṣáá ni mo jẹ́. Ìbẹ̀rù bojo ṣáá ni mí, ìjayà ńlá ṣáá ni mo jẹ́. Kíni lérè àwí ẹ̀sán wípé àjẹgbọ́dọ̀ ṣẹlẹ̀ yóò yára sá fún ọ. 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 Ọmọ mi bí mo ṣe jẹ́ o, ó
ó já sí bí mo ṣe wà ọmọ mi bí mo ṣe jẹ́ ó já sí bí mo ṣe wà ìbẹ̀rù bojo ṣáá ni mí ìjayà ńlá ṣáá ni mo jẹ́ ìbẹ̀rù bojo ṣáá ni mí ìjayà ńlá ṣáá ni mo jẹ́ kíni lérè àwí. I am Detective Korede Fakolujo. All right. Please introduce yourself. Alimat Ibrahim lorúkọ mi, 300 level student, Department of Social Science. Social Science? Ben, sir. That's nice. Alimat. Sir? Joshua Molly tó wà nínú picture. Saliu Ini Edo, sir. Saliu Ini Edo. Báwo lè jẹ́ sẹ́? Roommate mi ni. All right, that means you know her very well. Very well, sir. All right. Jọ̀ọ́ Alimat, ìjọ́ wo ló ti rí Saliu last? Àti pé ibo ló dágbére fún ẹ pé òun lọ? Wednesday on the 4th láàárọ̀ ló kúrò nílé. Mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ mo níbo ló ń lọ. Kò sọ fún mi. Ṣùgbọ́n mo fura pọ́dọ̀ Annikky ló lọ. Annikky? Bẹ́ẹ̀. Kí ló fún ẹ ní impression pé ọ̀dọ̀ Annikky ló lọ? Wọ́n ṣe máa rin ìrìnkùnrin bẹ́ẹ̀. Ìrìnkùnrin? Bẹ́ẹ̀. Kí ló mean by ìrìnkùnrin tó ń sọ yẹn? Láwọn nǹkan tó mean. Ìwé náà rán wa kàn léwe. Kódà ń gbà mí gan-an, a máa ní lecture. Saliu ò ní lọ. Àwọn ẹgbẹ́ dẹ̀ máa wà lecture room. So a máa tẹ̀lé àwọn Annikky, wọ́n á jọ máa ṣe runs kiri, wọ́n pọ̀ tọ́jọ́ ń ṣe. Runs? Bẹ́ẹ̀. Kí ló ń ìtumọ̀ runs? Okay. Because mo mean pé wọ́n máa lọ ń bá àwọn bàbá àgbàlagbà, àwọn sugar daddy, bíi businessmen, àwọn bíi àwọn politicians. Okay. All right, Alimat. Lẹ́yìn Annikky àtàwọn gang wọn, àwọn wo ló tún fi pé Saliu máa ń bá rìn tí wọ́n jọ jẹ́ close friends? Mi fi bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí mo mọ̀ nínú wọn náà ló pẹ́ láwọn tí wọ́n sọ mí. Bẹ́ẹ̀. Ó ṣe gan. Tí investigations wa bá ń tẹ̀síwájú, tàbá tún ní ìdẹ̀, á pè é. Ṣùgbọ́n, thank you very much. Ìyá ìjọlú Olúwa wúrebe. Ìyá ìjọlú Olúwa wúrebe. Ifá mi má jẹ ìyà kankan ọjẹ́ mi. Ìyá kíjọ Olúwa wúrebe o. Kánú. Míkì ojú rẹ̀ mo tún rí lọ tún wọlé wẹ́rẹ́ yìí bọ́ ọ bá wọlé inú tèmi náà dùn ara mi àyá torí mo ti mọ̀ pé jíjẹ mímu tó dọ̀fẹ́ nù èwo lọ bá wá lọ́tẹ̀ yìí sáwùre ni tí mú èèyàn lówó lọ àbí sọ́yè tí mú kọ́mọ iléèwé ọmọwé dáadáa. Ẹ wo bàbá nǹkan tí mo wá sí ọ̀dọ̀ yín lọ́tẹ̀ ó ju nǹkan tẹ kálẹ̀ lọ. Ọ̀rẹ́ wa mọ̀ ń tá sí sórí iṣẹ́ tèmi náà ń ṣe yìí àìgbórí odó pètè odó ni àìgbórí ọlọ́pètè ọlọ́bẹ̀yàn gbélẹ̀ bó porí aluwo olúwa rẹ̀ àti sọ́fìn kò wá ṣe é fi ilẹ̀ dẹ́lòmíì lòun lọ jókòó sí ibi tí mo máa ń jókòó bí mo bá ti ń parí rẹ̀ tán ní kété ń wàá dà lóhùn àmọ́ mo fẹ́ kọ́ kọ́kọ́ tújú ká. Ibi tá a ti yanjú ẹ̀ náà rè é wọ́n má wọrí sọ gbọ́ pẹ̀lú ọmọ dáadáa. Láàlẹ́ àdé báyìí. God. Wọ́n ní. Ọ̀rẹ́ kí ló fi ìkún ṣẹlẹ̀ báyìí? Ẹni tó mọ nǹkan tóun ṣe, ó mọ orú àrà tóun dá. Kò ní dúró. All right, but àwa la ní dúró lórí investigation wa. I ma proceed on it. You get my point? Yeah. There's no problem. Oh, excuse me. Hello. How are you? Ṣé bí ló ń gbé ni? Jọ̀ọ́ girlfriend mi come wá bèrè nbí. Annikky. Do you know her? Àmì ti pè ń sìn ó dẹ̀ nù wọn around. But mo débẹ̀ ń sìn mi rí. Síbi ọjọ́ tíra láti bí ọ̀sẹ̀ méjì báyìí. 2 weeks? Yes. Bó ló fi èpò lọ náà? Ó mọ̀. Ọ̀rẹ́, let's go. Come on, thank you.
Adéníkẹ́ Jones, Annikky. Kí ló ṣe? Ṣé o mọ̀ ni? Mi ò mọ̀ o. Mo wà surprise pé o mọ̀. Ara àwọn big girls nínú campus ẹ̀yìn nìyẹn. Accounting gan ló wà, mo ṣe rí last week somehow. Ga o. Ga o. Annikky. Bó ló mọ ìfẹ́ wà náà wọ́n lọ́hún. Ibi kúndé ló máa wà o. Annikky. Ibikíbi tó bá wà báyìí Ọlọ́run máa mú ẹ. Ọ̀tọ̀ ní nǹkan tó máa ní kẹ́ wá ṣe ní school. Ọ̀tọ̀ ní nǹkan tó máa bá kiri. Ọlọ́run máa mú ẹ ni. Hello? I don't tell you, say I dey office now. I dey busy. I go call you back. I go call you. How? Morning, sir. Easy. Abinu, kí lorúkọ ẹ? Susan Kalu lorúkọ mi. Abinu Ojo. Nínú investigations wa, a gbọ́ wípé ìwà Annikky ọ̀rẹ́ ni yín. Báwo la ṣe lè rí? Lóòótọ́ ọ̀rẹ́ lèmi àti Annikky, àmọ́ ọ̀rẹ́ ọjọ́ tó ti pẹ́ ni. Nítorí ìgbà tí mo rí pé ìbáṣepọ̀ mi àti Annikky ó fẹ́ jẹ́ ìpara fún mi ni mo ṣe dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Ìpalára bíi ti báwo? Kí ló, what do you mean by that ìpalára? Pé ó ń pa ẹ́ lára? Nígbà kan èmi àti Annikky a jọ máa ń ṣe runs ni. Àmọ́ ìgbà tí mo rí effect ẹ̀ lára mi tó land mi sí hospital for months, ó ní mo fi ní pé ikú tó máa pa ni tó bá ṣí ni ní fìlà ó yẹ ká dúpẹ́ ni. Ó ní mo fi dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Jọ kí ìwà ò lè ṣe fún wa láti get Annikky? Mi ò mọ́lé wọn o, àmọ́ mo ní phone number cousin ẹ̀ lọ́wọ́. Ìyẹn gangan ni nǹkan tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀. Ọ́físà. Sir. Bá mi kọ nọ́mbà yẹn sílẹ̀. Okay. 080 63 91 00 32. Sorry. Sorry. Àwọn bàbá tó ní ilé yìí wọ́n. Bàbá, wọ́n sáré lọ sí ẹ̀yìn lọ, ẹ jẹ́ bá yín pè wọ́n. Ẹ jẹ́ má. Bàbá. Àlejò làwọn bá yìí dé. Ọ̀bàjẹ́ àkàpọ̀ àjẹ́. Ọ̀bàjẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀yọ ọmọ owó ní ikú ẹ̀mú ọ̀bàjẹ́ ọmọ ṣe lókè. Ọmọ pé èkùrú lóko ẹ̀gbìn èkùrú wálé ajá mi òwálé gbàtájà òwálé kí mo fẹ́ fi ìdè gbé ọ̀la ọlọ́rọ̀ ọmọ apẹ̀kùn ọmọ yìnrìn bọ̀. Bóòlù ọmọ tó jọ mẹ́jọ. Jọ̀kan pẹ̀lú bàbá mi. Lẹ́yìn Annikky. Fáyẹmí ọmọ mi tí wọ́n mọ̀ mí. Àti máa ń gbòòrò yìí. Ẹ káàbọ̀ sà. Thank you very much. How you doing? Ẹ ra sà. Ẹ káàbọ̀. Mo lọ parí ìjà ni. Sórí ọmọ tó ń bí mi léèrè ọ̀rọ̀ rẹ̀ ó ń bá ara mi ni Èkó ló sì ti wá. Èkó ní ń gbé èmi máa ń bá a ṣe àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àjò ńlá fi mọ́ra. Nítorí look àti appearance kò jọ tara lẹ̀ yìí. Ṣe tulẹ̀ bí àṣà àwọn kan kì í ṣe tilẹ̀ yìí àmọ́ kò sígbà tí ò ní lè tara lẹ̀ toró ti tọ́sẹ̀ méjì tó ti dé lílọ rẹ̀ ò sì tí ì lọ́jọ́. But ó dàbí pé ó ní problem. Ó ní fọ́gẹ́mù gan ni ó gbére yìí fọ́gẹ́mù gan tó ní gangan lèmi fẹ́ bá fèsì kí n bá bẹ àwọn aráàlẹ̀ bí ó ṣe bọ́ nínú fọ́gẹ́mù rẹ̀ ọ̀hún. Oyó tó agbára nù ọmọ dáadáa sí ni
kódà láti gbòó ti dé òun ní bá mi ń so oúnjẹ ìlédè àròmọ ọkàn jẹ́ pé oúnjẹ rẹ̀ kò ì mọ oúnjẹ ṣe dáadáa àwọn oúnjẹ tó mọ̀ ṣe jù bíi kó ṣe sú kó ṣe wà kó ṣe kan gbọ̀ọ̀rọ̀ bíi èkòló báyìí kó tún ṣe ẹyin tan pẹ́kọ̀ ní àtúnjẹ àrè. ẹyin tan pẹ́pẹ́ èwo ló ń jẹ́ ẹyin tan pẹ́pẹ́. ìwọ náà tó ń gbà lẹ́yìn ìrẹsì ni ìrẹsì ni kò sì bá èmi láàmú bí káwa jiyàn á jẹ̀bà bóun bá rọ àmàlà báyìí kókó ṣe báyìí díngbàdíngbà ń bẹ̀ ní dáadáa ṣé bá ti àmà jẹ́ rè àmọ́ ní báyìí ní ti ń yàtọ̀ díẹ̀díẹ̀ kókó rè tó ti tẹ́lẹ̀ mọ́. ó fẹ́ mọ́ lára. yóò mọ́ lára yóò mọ́ lára àbí. àmọ́ ọmọ gidi ni ọmọ yìí bọ̀wọ̀ fágbà kì í so oníjàgídíjàgan kò sí ní tẹ́ ẹ fẹ́ kó ṣe tí ò ní ṣe ni ló jẹ́ kémi náà takú tì pé ọ̀rọ̀ tó ní yìí o a gbọ́dọ̀ yí bẹ́ẹ̀. ìyá ọmọlúwàbí náà ẹ̀kọ́ ẹ̀dẹ̀ tó ẹ̀ wá rí gàrí. ń lọ ní ìsìn ẹ̀ gàrí mẹ́. gàrí mẹ́nu ni. Súlẹ̀. So ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. If I can get you clearly, you're saying Annikky bá wọn get àwọn ladies ẹ get wọn tán wọn padà wálé torí ẹ ló ṣe fẹsẹ̀fẹ́. ṣé kò tó ń torí ni èèyàn mélòó gan-an ni mo fẹ́ ṣàlàyé fún pé mi ò mọ kókó ń pa ẹ̀. In fact nǹkan tó dẹ́rù bà mí jù ni pé ìkànnà àwọn ìyá àwọn ọmọ ẹ̀ ó ti wá mi lọlé nítorí mo ṣe fẹsẹ̀ fẹ́ o. And do you know that it is another punishable offence bó ṣe sá lọ yẹn? Because it's more like pé o ti admit pé o ṣe already. àbámọ̀ ká má ṣe àṣetán ó dàpọ̀ báwo mo ṣe fẹ́ ṣàlàyé fáwọn èèyàn pé mi ò mọ kókó ń pa ẹ̀. If I would advise you as a lawyer, I would advise you to go and surrender yourself fáwọn ọlọ́pàá. Wọ́n má béèrè anything lọ́wọ́ ẹ̀. Tell them you can't say a word until you see your lawyer. I will take it up from there. Just like that. Mi ò sọ pé bó ṣe máa easy nìyẹn, but we will find a way out. I feel so relieved. Bí pé mo bẹ̀rù kan tó wúwo tí mo wá gbélé. Ọlọ́run á bá wa ṣe gbogbo ẹ̀ lẹ́sọ̀. In fact, tọ́nà bá lè bá mi ṣe é lè máa gbégbá ọpẹ́. Thank you very much. Let me just get something inside. No problem. When a child is so told, it kills his appetite for it. Ó dá mi lóhùn gbogbo bẹ́ẹ̀ tí mo bẹ látẹ̀kọ́. Níbo ló wà láti jọta tí ń wà ẹ́? Ọlọ́pàá, ẹ má lọ mi ń fọ̀nà. Ẹlẹ́wàá mi láti jọ. Ṣé ilẹ̀ wa mo ṣe bẹ́ẹ̀ mo fẹ́ sára mi wá? Kò sọ̀rọ̀ tí màá sàbí máa rí lọ́ọ̀yà mi lórí dúró. Lọ́ọ̀yà? Ṣèbí lọ́ọ̀yà la ti ń jókòó dé ibi látẹ̀kọ́. Òun sọ fún mi pé òun dúró de lọ́ọ̀yà. Wo òwúrọ̀ lọ́jọ́ o. Iṣẹ́ náà fi ń ṣe níbì kan. Try kò cooperate pẹ̀lú wa. Kí lọ́ọ̀yà ẹ̀ tó débi ó yẹ kó lè dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan tàbá ń bí ẹ́ kó lè help investigations tiwa kí wọ́n lè kúrò nínú pílà yìí lóyún. Ṣé fẹ́ gbọ́? Tí màá rí lọ́ọ̀yà mi lórí dúró, ẹ lè gbọ́ Jack lẹ́nu mi. All right. If that is the way you want it, no problem. I'll voucher the patient bill. We'll wait for a lawyer. IPO. Yes. We need bail for Nike. I'm sorry, barrister. Not now. Torí nǹkan tó ṣe yẹn, nǹkan tó serious ni. But this is not a murder case. Case pé èèyàn sọnù ni now. Òótọ́ ni. Bó àwọn tó sọnù àti rí wọn. Ṣé ẹ mọ̀ pé case tó ń fà yìí, nǹkan tó lè lead sí ẹ̀sùn ìpànìyàn ni? I just hope it won't lead to that. I hope so too. In that case, Mama need láti lọ sí court, láti lọ seek bail on behalf of my client in here because we need freedom. Mi ní kẹ́ má ṣe yẹn. Torí tẹ́ bá ṣe, òun ló máa jẹ́ kó tètè yá. But tí tèmi ò bá rò pé yẹ kẹ́ ṣe lákòókò yẹn sìn,
òun ni cooperation yẹn pẹ̀lú wa ká lè tètè ṣe àwọn investigations wa so tá bá ṣe yẹn ó máa jẹ́ kí ilé kẹ́ tètè máa lọ lálàáfíà then tọ́lọ́run bá ní kó jẹ̀bi ẹ̀sùn tán fi kàn ṣá. ó tọ́lẹ̀ wí then máa fún yín ní gbogbo cooperation tẹ́ bá need lórí investigations tẹ́ bá fẹ́ ṣe torí lóòótọ́ àyàngbé ajádùn àmọ́ kó tó délẹ̀ ńkọ́ kí ẹ tó parí gbogbo investigation and gbogbo nǹkan tẹ́ ń sọ it's going to take a whole lot of time and Kai in the interim my client needs a bail. Well, suit yourself. But gbogbo agbára tí èmi náà bá ní màá sà láti jẹ́ kí investigations yẹn kó tètè yá. Thank you very much. Thank you. Professor, ẹ ṣe é kú gbà gbogbo. Kò tọ́pẹ́. Nǹkan tó ṣe ò dáa rárá. Gbogbo akitiyan ní òjẹ́ kó jẹ́ pàbó ló jẹ́ kó já sí. Bíi ti báwo? Nígbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ àgbọ́ mo dẹ̀bẹ̀ sí sọ́tún mú sásọ́sì títí tí school authority gan fi bẹ̀rẹ̀ sí ń pè lẹ́yìn ẹ̀ fara àárẹ̀ ẹ mọ́. Ìgbà tó dẹ̀ tún máa yọjú nìyẹn oko rẹ̀ wá sí police station wá fira ẹ̀ hàn wá mú baby lawyer kan dání pé kọ́pẹ́ ẹ̀sẹ́jọ́ ọgbẹ́ lọ́lé ẹjọ́. Wo ibi tẹ̀mí lè ṣe dé ni mo ti ṣe dé yẹn o mo kàn ní kí wá yọjú sí ẹni. Bí mo ṣe sọ tẹ́lẹ̀ mo máa dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni ẹ ṣé. Nǹkan kan ló dá mi lójú ni pé mo mọ̀ pé olóòótọ́ kan kò ní kú sípò àṣekà. Èyí tí mo kóra mi sí Ọlọ́run ayọ̀ mi inú ẹ̀. Ní Nàìjíríà yìí náà. Prof ẹ má blame ẹ mo rò pé bó ṣe wá fúnra ẹ̀yẹn òun ló dáa ṣe rí owó wà agbára wà ipò wà ṣé wàá rí gbogbo nǹkan tí mo kà lẹ́yìn wọ́n ṣe tóbi tó wọn ò tó òfin tó wáyé pé àwọn ọlọ́pàá ni wọ́n wà tó jẹ́ pé òfin ló gbé wá síbí báyìí ó máa worst jù báyìí but now nísìnyí ẹ jẹ́ kí a lọ sí court kí lọ́ọ̀yà defend ẹ̀ tí wọ́n bá dẹ̀ ṣe investigation tó bá ní wípé ó free fine tó bá dẹ̀ tó sọ pé ó free nídàkejì náà kọ́lọ́ má jẹ́ ká rógun ẹ̀wọ̀n fine so nǹkan tá a ṣáà máa ṣe ń sìn ni pé ẹ jẹ́ ká kún fàdúrà kórí ẹ̀ kó yọ. Ó dá òní ti gbọ́ Ọlọ́run kó ẹ yọ tí mo dẹ̀ lè sọ sí ni àdúrà dẹ̀ la máa fi tì. Ó bẹ́tà ká fi àdúrà tì ẹ́. According to the statement tí ó kọ sílẹ̀ níbí ilé ni wọ́n ti wá káwọn ladies ẹ̀. All right. Jọ láti help investigations wa kí làwọn nǹkan tó lè sọ nípa mọ́tò tí wọ́n fi wá gbé wọn ní ilé níjọ́ yẹn then kò tún try kó lè kó expatiate lórí ẹ̀ dáadáa irú àwọn èèyàn wo ni wọ́n tẹ̀lé wọn wá tí wọ́n wá kó àwọn ladies ẹ̀ níjọ́ yẹn then plate number mọ́tò yẹn gangan please tó bá lè recollect. Go on. Mọ́tò yẹn. Ẹ lè wo time tí bẹ́ẹ̀ ti pè mí sí. Àwa náà mọ ìjọ nítorí ẹ máa. Ó yá ẹ̀yin girls ó yá ẹ wọ ní mọ́tò. Wo mọ̀ ju picture lọ láyé ẹ̀ ṣáà bọ́ síbẹ̀. Ẹ wo ètò tó lọ ẹ dá mi lóhùn ẹ ti dín látàwọn sí mi ẹ tẹ́tí pé. Ẹ wọ ẹ dá mi lóhùn o jẹ́ kí mi fi snap mi like phone bọ́dẹ̀ ìjọ tó lọ ẹ má bínú tí n bá yá àwọn bẹ́ẹ̀ orí wọn lè gbàrin ẹ má bínú kò sí nǹkan tó kọ ẹ. Oya. Ẹ wo tẹ́tí jà gan ti tó ẹ tẹ́ ká máa lọ náà. Oya ó ti tó rárá. Oya. Yẹn náà ti tó oya. Jókòó. Tẹ́lẹ̀ kọ́. Kí ló ṣe mọ́tò yín bọ̀dá? Kí ló ṣẹlẹ̀? Pé tí ìbá rọ mi sí kinní ẹ̀ kò ní ṣiṣẹ́. Ẹ dẹ̀ ti rọ mi sí abẹ́fẹ́ máa dá àwọn girls mi dúró ni. Ẹ wá ẹ má ṣe yamayama o. Ẹ bá máa sọ pé àwọn pípọ̀ ìṣúọ̀ ni mọ́tò tún dákú yìí. Wọ́n ṣú ọ̀gbẹ́ ìwé ò ní pa ẹ́. Ẹ kọ́wọ́ mi pé o. Clara mi trust ẹ. All right, take care ara yín. See ya. Bye. Barrister,
Pẹ̀lú fọ́tò tí ó wà níwájú mi, a fún wa ní ìtọ́sọ́nà lórí ìwádìí wa. Ó tún wá jẹ́ ẹ̀rí tó máa tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan tó ti wà nínú òkùnkùn tó máa bọ́ sí ìmọ́lẹ̀. Mo kí yín gidi gan. Mo dẹ̀ jẹ́rìí àwọn detective mi. Mo mọ̀ pé wọ́n á fún mi ní nǹkan tí mo fẹ́. Lọ́yà Fáyẹmí, in fact, inú mi dùn gan fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú ìwádìí wa. In fact, I really commend your dedication to this case. Thank you very much. I promise my cooperation in the first place. And Mama, I need láti gba bail for client me because they will be starting their exams very soon. Ìyẹn kì í ṣe problem. Ẹ̀yin náà mọ̀ procedure now. Of course I do. A máa gbé wọn lọ sí court lọ́la. Ẹ̀yin ni kẹ́ wá request fún bail yín. Mo dẹ̀ fi ń dá yín lójú pé àwa náà ní oppose. I'll be glad. Detective Korede. Sir. Between today and tomorrow. Yes, sir. I present mọ́tò yìí sí station. No problem, sir. Iṣẹ́ tó láti get àwọn ọ̀daràn. That's good. Thank you very much. Thank sir. you very much. I really appreciate it. You're welcome. Thank you. Mr. Kola. Yeah. Àti wọlé yẹn, ó dẹ̀ tẹ́ wa lọ́rùn. Àmọ́ owó tẹ́ gbélé yẹn ti pọ̀ jù. Ẹ bá wa dín bẹ́ẹ̀. Actually, bí onílé bá ṣe gbélé lẹ̀, la ṣe máa ń fún customer because àwa kan la nílé. But all the same, ó jẹ́ kó lílé náà mọ̀ pò wọ́n. Òun gan mọ̀ pò wọ́n. And nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé ibi tí ilé yẹn bọ́ sí, ó súnmọ́ léwe, ó súnmọ́ school. As in, ọbẹ̀ tó dùn ní ilé yẹn náà, ó ló pa. Yeah, we understand, but nǹkan tá à ń tọ́ láti sọ ni pé at least kẹ́kọ̀ọ́ adjust agreement àti commission fee. Madam, ẹ̀rí yẹn sọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé agreement yẹn onílé ló ní. Ṣẹ́rí commission yẹn òun náà ní tàwa. Èèyàn tó bá dẹ̀ ṣe níbi pẹpẹ, ó yẹ kẹ́ understand, ó yẹ kó jẹ níbi pẹpẹ náà. Fine. It's all good. Èló ni gbogbo ẹ̀ jẹ́? Owó ẹ̀ jẹ́ 175. 175,000. Okay, forward your details, then I'll send it to you via the internet. All right. Get painter, paintings Very flexible. Nǹkan tó easy jù nìyẹn. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Màá fún yín ní nǹkan tó wà very trustworthy. Màá fún yín ní Figo. Ó máa bá yín kùn. As in, nǹkan tẹ́ bá need, ó máa bá yín ṣe náà. Fine. You get the alert now so that I'll get receipt to her. Yeah. What? The lecture we take yesterday. But don't tell me that you don't understand the lecture. Well, I tried to understand, but I could not. But you could have called me so I can explain to you better. Your number is not going through. Oh, that would be network, baby. So what are we going to do now? Dúpẹ́, ta ni mo wò yìí? Níbo? Tí wọ́n lọ lọ́ọ̀kan yìí, abá ní kíkọ ni. Òun ni now. Ṣé wọ́n ti fi sílẹ̀ ni? Release kẹ̀. Ọlọ́run má jẹ́ adáhùn. Ó ń pààrà court bẹ́ẹ̀ ní pààrọ̀ ọjà nínú. Àtẹ̀bí, àtàrẹ, kọ́lọ́ má fi kọkàn jà wá. Àmì o. Kọ́lọ́ má jẹ́ kán fi ọ̀rọ̀ wa sàrí kọ́gbọ́n. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni kán fi máa kọ́gbọ́n mi. Hey, Annikky, we be saying a big girl for this campus. She cannot even attend to lecture anymore. Hey, show? Now wow. My friend, I better forget that one. Oh, má jẹ́ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Sorry, Kenny, I want to understand this. You understand it better. Okay, any inspector, don't need more inspector. Exactly. You're welcome. Thank you very much. So what can I do for you? Well, we have a situation at hand. Okay. Okay, sure. Now, I want a detailed information about this car registration number. Okay. Well, actually, according to the rule and regulation, I can give information out. But being that Ishe Joba Lenshi and Ishe Ofin Lenshi, it's our duty to support you to get every information that I need. I'm informing some few minutes so that Mali will resist them. The Mali for every details that I need lorry car registration in Shego. Okay, that would be nice. Okay.
Well, orúkọ mọ́tò yẹn is Toyota Hiace. Exactly. And the registration date is on the 5th October 2010. 5th October 2010. The owner's address, Anthony Moto Ngogo, is number 11, Sunday Adisa Street, Yanakpaja. Come again? Number 11, Sunday Adisa Street. Number 11, Sunday Adisa Street. Yeah. Yanakpaja. Yeah. And the telephone number. Yeah. Is 0813 58 15 700. 700. Yeah. Okay. And orúkọ tó fi register vehicle yẹn is Mr. Tubosun Akindele. Mr. Tubosun Akindele. Bẹ́ẹ̀ni, ẹ̀yẹ méjèèjì àṣà ọkùnrin lẹ̀ ń ké sí. Baba, I am detective Fakolojo. Ẹ̀yin oníṣẹ́ ìjọba ni. Bẹ́ẹ̀ni baba. What I can do for you? Baba, ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ ṣe fún wa. Ju wípé a fẹ́ rí yín ní ọ̀dọ̀ wa lọ́hùn láàrin ìṣẹ́jú díẹ̀. Okay, ní station yẹn àbí? Bẹ́ẹ̀ni sir. Ẹ máa ń so, màá bá yín. Torí ẹnìkan ìbò ń sẹ́rìn. Nílé fún yín tó yẹn. Torí àwọn ọ̀gá wa lọ́rùn wá ń ṣẹ́. Lẹ́kọ̀ọ́ yọjú sí wọn gọ́dẹ̀ padà. Kò ní pẹ́ ẹ̀jẹ̀ mẹ́lò tó 30 minutes yẹn gan. Well, no problem. Wo ìyá ẹ̀, mo fẹ́ tẹ̀lé àwọn ọlọ́pàá dé tẹ̀sán wọn, mo dé kọ́ńtì. Dúdú o, ọpọlọ wa o dúdú o, àwa ọmọ o dúdú wa o, ẹ jẹ́ ká gbà àṣà wa lárugẹ. Dúdú la dúdú o. Ẹ kú sẹ́ńbì o. Saliu. Ẹ kú jẹ́ mẹ́ta. Ẹ rà sá, ẹ kú ṣẹ́. Mẹkáníkì mo sọ kó bá mi ta mọ́tò òní yìí. Ok. Ẹ rà sá. Ẹ pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ni àwa la bá wọn ta. Iṣẹ́ tiwa ni ká tún mọ́tò ṣe, ká dẹ̀ ta fẹ́ni tó bá gbé fún wa. Ẹ kú ṣẹ́ ajẹ́ máa wá. Ọlọ́pàá là wá. Ṣe ìwádìí lórí mọ́tò tí ẹ bá wọn ta yẹn ni. Ó ti wá pẹ́ díẹ̀ o, Saliu. Ṣé kò sí nǹkan ṣá? Kò sí nǹkan. Tá a bá jọ dán, a mọ̀ tí ń ṣẹlẹ̀. Èyí tẹ́ wá sọ yẹn yóò fẹ́ le díẹ̀ o. Ẹ ṣáà rí pé mi ṣe nǹkan lọ́wọ́ báyìí. Ẹ ṣe bí mi ní ohun tẹ́ fẹ́ bí mi báyìí. Náà wọ̀rẹ̀ ṣe rí iṣẹ́ wá ní protocol. Wọ́n tá fẹ́ bí yín náà wà lè bí yín bí. Ó ti yé yín. Ẹ̀kọ́ tẹ̀lé wa dán. Ó ti yé yín. Má lè bèrè lọ́wọ́ yín. Ok. Sule. Sir. Jọ wá bá mi parí bóòtù tí mò ń dé níbí báyìí. Tí ẹni tó na ọkọ̀ bá dé bá ń jíṣẹ́ fún wípé mo jáde. Kó o wá lọlé kó lọ sọ fún ìyá Lateef pé àwọn ọlọ́pàá ti wá mú mi o. Mi ì mọ ohun tí mo ṣe o. Gbọ́dọ̀ sà. Ẹ tẹ̀lé báyìí tẹ̀lé. Not bad at all. Thank you. Ẹni tó bá wù tà lè á mọ̀ pé náà ò lè bá àná. Well, ṣé wẹ́ ò wọ́n jù? Not at all. Kò wọ́n jù sir. But tí máa wo ráwọn ilé báyìí, wọn ò ní ju toilet kan lọ. Point of correction, sir. Toilet mẹ́ta ló wà nílé. Yes, sir. Kò bad náà. Ẹ̀kan máa ní
a little touch here, a little touch there. Láti, improve up to standard. Bí ọkọ mi tó bí bó ṣe láìkẹ́ rẹ̀ níta náà la ṣe fílẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni sir. Yeah, who's that? Oh. Darling. How are you? I'm very fine. Oh, one. Oh. Sorry. Sweetheart, meet Professor. And meet Okomi to be Barrister Fayemi. Oh, my pleasure, sir. Well, about one, same here. And point of correction, Okomi is Professor Esho, not Professor Esho. Oh. She interrupt one battle. Well, meeting long time in here. So early. Ṣé kò ń ṣe pé nítorí mo dé lẹ ṣe ń lọ, ṣé kò ń ṣe pé mi mo ń lé yín? Nítorí ẹ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀, kò lè happen, kò lè rí bẹ́ẹ̀. Ṣó ti yẹ èmi fẹ́ máa lọ́wọ́ tó mú kàn wá yẹ bíbò nítorí ó lóun ṣẹ̀ṣẹ̀ kú síbi ni. Ṣó ti yẹ bẹ́ẹ̀ ni. All right, sir. So I dem marry our campus. Let me just say more from here. Thanks for the love, sir. Okay, mo ṣe jàre ọ̀pá bàtà. So I don't marry. Sweetheart, I'm coming. All right. Professor, nice meeting you. Thank you for coming. Mr. Tubosun. Sir. Ẹ jẹ́ bá mi wo fọ́tò tó wà níbí. Èmi rèé pẹ̀lú mọ́tò mi. Pẹ̀lú mọ́tò yín. Bẹ́ẹ̀ni. Fún ìdí èyí, ẹ máa tẹ̀lé wa dé àgọ́ wa. A fẹ́ fẹ́ ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú yín. Ẹ wo ọgọ́lọ́pàá, ẹ jọ nítorí Ọlọ́run. Àtàrọ̀ rẹ̀ ti sọ̀rọ̀ yìí kò yé mi. Ẹ jọ nítorí ẹ má sọ sínú kun ayé. Mr. Tubosun, ṣẹ́rí àti ń wá mọ́tò yìí àtẹ̀yìn fúnra yín. Ó yìí tójọ́ mẹ́ta. Ọlọ́run dẹ̀ ti fún wa rí báyìí. Ṣẹ́rí ẹ jọ, ẹ má bá wa hági ojú. Ẹ kàn tẹ̀lé wa dé station. Kẹ́sọ̀ tẹnu yín kẹ̀dẹ̀ máa padà bọ́n lé. Ẹ má sọ̀rọ̀ jù bí o. Ṣẹ́rí gbọ́n tẹ́ bá sọ bí la máa lo against yín ní court of law. Kẹ́gbọ́ ẹ jọ. Ọ̀gá ọlọ́pàá, a dúpẹ́ fọ́lọ́run. Nígbà tá a sì ti rí òkodo ọ̀rọ̀ báyìí. Ẹ dákun, ṣé mi lè máa lọlé? Ẹ má ṣe yọrùn. Ẹ jẹ́ kí gbogbo wa jọ débẹ̀. Tá bá dọ̀hún, àmọ́ ẹni tí lé lọ tọ́ sí. Àtẹni tí ò bá tọ́ sí. Ṣó yẹ yín? Ẹ jẹ́ ká lọ. Ẹ sà, nítorí ẹni kò ní epo nù. Ẹ má worry. Àwa gbé mọ́tò wa. Bí mọ́tò tí yín ṣe máa kàn yín lára ní station, àwa la máa mọ iṣẹ́ tiwa níṣẹ́ tí wọ́. Ẹ move. Ṣé mo lè mú kí mọ́tò? Ẹ má mú kankan sà. Ẹ move. Ẹ rọra máa rìn. Ṣé gbọ́? Ó dẹ̀ fẹ́ jẹ́wọ́. Ṣé bí wọ́n ló wà nù picture tó fi hàn lẹ́ẹ̀kan yẹn? Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni inú wọn lẹ sà. Pé ṣe pé jẹ́jẹ́ mi ni mò ń lọ sà. Wọ́n máa dá mi dúró pẹ̀lú ọkọ mi. Pé kí báwo kọ́ arábìnrin ó tán. Ó fẹ́ jẹ́wọ́. Ṣé o rò pé ọmọ kékeré lẹ́ni tó ń bá sọ̀rọ̀ àbí? O tún parọ́ fún mi. Parọ́ sà. Ó ń parọ́. Ó dẹ̀ ló parọ́. Ṣé ó possible kó o fi mọ́tò kó ọ̀yàn lọ síbì kan káwọn tó ń rún ẹ kó má tẹ̀lé ẹ lọ? Kò rí bẹ́ẹ̀. Nígbà tí mo ń lọ lẹ́rí, ọkọ̀ jí obẹ̀ fún mi ní. Ó lọ ti fún wa ní nọ́mbà ẹ̀rọ tó. Fún ní nọ́mbà ẹni tẹ́ fẹ́ lọ kó wọn bá lòun. Bẹ́ẹ̀ni sà. Ok. Ṣé tí o bá rí I mean ibi tó ní kẹ́ lọ yẹn ṣó mọ̀ bẹ̀? Bẹ́ẹ̀ni, wọ́n bẹ jù. Ok. Àwọn tí ẹni tó gbéṣẹ́ yẹn fún ẹ tó bá rí ṣó dámọ̀? Bẹ́ẹ̀ni mo dáhùn mọ́ dáadáa, ti bá rí wọn mo dáhùn mọ́. Ó dáhùn mọ́ dáadáa? Bẹ́ẹ̀ni. Mr. Tubosun, ẹ má gbọ́n tá a bá débi tẹ́ mọ́ àlọ́ṣẹ́gbọ́. Ṣe rí pé àfọwọ́kàn yìí àjẹ́ káwọn boys kan lù yẹn rà ọ́. Ẹ má dọ̀hún kẹ́ máa gbọ́n abẹ́ ń ṣe bákan ẹ̀ ń fi bákan ẹ ti gbọ́. Bàbá ti débẹ̀ ẹ ṣe jẹ́jẹ́ o. Ẹ ṣọ́ọ̀bù náà ìlànà lọ́ṣà. Kí ló dé? A ti kọjá bí bọ́tẹ́ sọ fún wa pé tá a bá ti dé tọ́nì tó wà mẹ́rin ni. Ṣé bẹ́ẹ̀ tọ́nì tẹ́ sọ fún wa kọ́ nìyẹn? Bẹ́ẹ̀ni,
Oya, turn. Turn. Mr. Sukomi, ẹ ti mess up báyìí o. Ṣá fọwọ́ kàn yín ni. Ṣá nà yín. Kí ló mú yín tẹ̀ ń gbọ̀n? Tá bá padà débẹ̀ yẹn má gbọ̀n o. Next turn, Abi. All right. Okay. Ibi Abi. All right. All right. Ṣẹ́gbọ́. Bàbá ti débẹ̀. Okay. Better. Get down way. All right, back. Am I bole o? Shebo. All right. Am I bole o? Where is the manager? Yes, sir. Yes, sir. I'm going to do it inside, sir. Yes, sir. Okay, sir. I go. Kí ni orúkọ ẹ, sir? Sọ fún wọn wípé ọ̀rẹ́ ará ìlú. Ọ̀rẹ́ ará ìlú. Bẹ́ẹ̀ni. Yes, sir. Wọ́n ní ọ̀rẹ́ ará ìlú ní orúkọ àwọn, sir. Yes, sir. Okay, sir. Màá jíṣẹ́ fún ọ, sir. Ẹ má bínú, sir. Tí ẹ bá ti ń lọ, níbi staircase yẹn. Tẹ́ bá ti go staircase yẹn sókè. By the left. She staircase yẹn wà ní right na be left. Right. All right. Yes, sir. I am Detective Korede Fakolojo, and here is my colleague. Dele Bamidele. Era sir. Ẹ jẹ́ má bínú pé a fẹ́ gba time yín. Ṣé ẹ mọ arákùnrin? Mi ò mọ̀. Àbí ẹ mọ̀ mí? Rasa mi ò mọ̀, sir. Ṣé bó ní ibi lẹ́gbọ́n wà ni? Bẹ́ẹ̀ ni, sir. Ibi mo gbọ́n wà. Ojú ẹ̀ sà àwọn obìnrin nìkan ni, mẹ́fà dẹ̀ ni gbogbo wọn. Ìbọ́jọ́ yẹn jọ Wednesday ni. Bó tà ń sọ yẹn, ó ti pẹ́ díẹ̀ sà. Á tó bí oṣù mẹ́fà sí pàtàkì wáyé sà. Ẹ lọ́jọ́ obìnrin síbí. Kí n déètì ọjọ́ yẹn gan? 14th of March of this year. 14th of March. Oh, 14th of March, eh? Ṣé náà rí bẹ́ẹ̀ ní on the 14th of March yìí kò sí single ẹni kankan tó wá lọ́ọ̀ sí ibà double ní gbogbo wọn ọkùnrin kan obìnrin kan ṣé bí wọ́n ṣe ń wọlé àti bí wọ́n ṣe ń jáde gbogbo ẹ̀ náà ni a máa ń sign hall wa ní ọjọ́ yẹn náà ó wà vacant dábàá ní bóyá pàtí ni wọ́n wá
ẹ wò ìdí èyí kò ń ṣe ọ̀dọ̀ wa rí báyìí wọn ni wọn kọ bóyá ibòmíì ni wọn wá kóra wọn lọ. Mr. Tubosun ṣe gbọ́ nǹkan tí wọ́n sọ sí. njọ ẹnu ọ̀nà gate wọn náà mo drop wọn lẹ́sìn mo dẹ̀ gbówó tí mo dẹ̀ lọ́ntì mi ìmọ̀ ọkàn mọ́. mọ ẹni sìn ẹ mọbi tó ń wọ̀ bóyá nu hall bóyá nu room kan náà wọ̀. Alright, no problem, no problem. Manja, thank you very much. Ẹ má bínú pé I take time ṣẹgbọ́. Tàbá tún need any information start ọ̀dọ̀ yín, a máa kàn sí yín. Ẹ ṣe gan. Alright, Mr. Tubosun. Ọba lè dáná ẹ̀. Ó dàbọ̀, ó dàbọ̀. Ìwọ, ò ń parọ́ fún mi. Mo bá ẹ sọ̀rọ̀ ká tó débí o, a tún débí náà. O tún parọ́, o tún insist lórí irọ́. Get inside the car. Come on, get inside the car. I'm mad. Tápá ẹ̀kan bá kán, then wàá sọ̀rọ̀ tọ̀rọ̀. Hey, come on, come on. I'm detective and here is my colleague. You are under arrest. Èèyàn ọlọ́pàá ṣé ẹ fẹ́ kí n máa parọ́ mọ́ ara mi ni ìyẹn mọ bọ̀bọ́ yẹn rí ọkàn fẹ́ fi tiẹ̀ kó bá mi ni mo sì mọ̀ pé tiẹ̀ náà padà balagbára Ọlọ́run ọba. Ìyẹn ni mi fẹ́ gbọ́ ṣé ìwọ nìkan ló wà lójú títì ìwọ nìkan ló ń rìn lọ́nà tó fi sọ pé ìwọ ló gbéṣẹ́ fóun ẹ́. ẹ wò ó tí a bá bọ ẹ̀fọ́ tán wọ́n máa domi ẹ̀ nù ni Ọlọ́run ọba ń gbọ́ òfò lómi ẹ̀fọ́ sí ibikíbi tá bá wà òfò ni ó ṣe tọ́tà mi bá jẹ wọn ọ̀nà mi báyìí rí wọn ọ̀nà mi báyìí rí wọ́n rá mi nínú ẹ̀ ẹ pàmò rí ni mo bọ́ láìláì lọ́nà àbúrò kúrẹ́ o. Detective Korede. Kí lorúkọ máa ní? Dúró Jayé sà. Ọ̀gbẹ́ni Dúró Jayé. Chief Dúró Jayé. Ṣé orí ẹ̀ pé ṣe wà òkè? Ọ̀gbẹ́ni Dúró Jayé. Ṣé o mọ ẹni tó jókòó yìí? Èwo nu wọn? Èwo ni wọ́n mọ̀ náà méjèèjì? Tá a bá máa wí bẹ́ẹ̀ táyì bá kú bẹ́ẹ̀ tá a bá sì máa sọ̀rọ̀ tẹnu yíya o èmi ò rí kankan náà méjì rí o pàápàá kéèyàn sanra báyìí níjọ́ mo ti ń rìn gbèsè ayé mi kéèyàn sanra báyìí ìpàdé ẹ̀ rí tọ̀dọ̀ mi gan-an ní bó ṣe jẹ́ ni o. Ayé máa níkà o Chief ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ mi rí ṣé tó pé mi ò mọ orúkọ yín mo kàn máa ń pè yín Chief àbí Chief kan mo fi store nọ́mbà yín ni ẹ wò ó ok ṣé nọ́mbà yín kọ́ lélẹ̀. n tó bẹ̀rẹ̀ nọ́mbà tí mi kọ́ ìwú. Ó mọ eléyìí náà rí lọ́jọ́ tí wọ́n mú ẹ driver yẹn sọ pé ìwọ ló rán àwọn oníṣẹ́ ó dẹ̀ deny driver yẹn náà lọ́jọ́ yẹn ṣé wọn nìkan ló wà ń lù ni mi ò mọ reason tí wọn nìkan fi fẹ́ dá ìyà yìí jẹ torí mo mọ̀ wípé
ìwọ nìkan kọ́ ló ń kó àwọn ọmọ yìí. ẹ kàn wí kẹ́ fìyà jẹ mí ni sọ̀rọ̀ mi yẹn ní ìsìn báyìí ó wí kẹ́ fìyà jẹ mí ṣùgbọ́n tèmi mọ̀ ní wípé ìyìnsá ní í ṣe nǹkan kí n lé mi kí mo ṣe kí n wá má ṣe nǹkan kí n máa parọ́ mọ́ra mi nígbà tó gbóná mi ẹni jẹ́ ń wí ni. No, Imunika. Oh no, ó sure pé Imunika. Chief, hey yo, Annikky, ẹ wò mí eyeball. Look straight into my eyeballs and tell me you don't know Annikky. Annikky. Àwọn tí wọ́n jẹ́ Mickey tí mo mọ̀ bíi Mukaila, Muniru, pàápàá ọ̀rẹ́ mi kan bẹ Mickey, mílíkì ìyá rẹ̀ ń tà. A máa ń pè Mickey ńgbà mi, kí àǹtí mi àti Annikky. Sọ́tọ̀! Madam. Sir. Ẹ fọkàn balẹ̀. There's no problem. Officer. Sir. Take him to the condemned cell. Condemned cell? Yes. No problem, sir. Ọ̀gá o. Take him away. Ayé ní agbára. Ọmọ kí ló tún dé? Ó lè mọ́ ti release ẹni. Wọ́n gbọ́ ikú wọ́n kà tó pè mí nì wọ́n ní ẹnìkan sọ pé ó mọ̀ ni wọ́n kàn wò báyìí wọ́n èsì rí. Mọ̀ ẹ́ fún àyìnbó tí wọ́n sọ fún wọn. Mo ní mọ̀mọ́ ni mo deny ìwèrè dandanu. Orí ẹ wà bẹ́ẹ̀. Alákòóbá kọ́mọ́ ti kú tiẹ̀ kọ́mọ́ kó bá mi. Ọmọ nígbà tí mo pààyàn tí mo paláboyún pẹ̀lú yúnú ọmọ wọn bí mi wọn rànjú wọn báyìí gan èmi gan rànjú mọ́ wọn ọmọ mo deny ìpa ṣé wọn lọ sọ ni ìyá wọn wò ṣé wọn mọ̀ wọn ni. ṣé ẹ ti mú wa láàrin mi àti ẹ mo mọ̀ dáadáa. Serious. Olódùmarè ni mo ká dá fẹ́ tó parọ́. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ pé mo mọ̀ mo deny ìwèrè èmi máa èmi ẹ̀kún mo deny rẹ ni o. Sí tó ti mọ yẹn àmọ́ mi lọ́wọ́ ikú dẹ̀dẹ̀ ẹ̀gbò inú mi ti ẹ̀dùn pẹ̀lú wo tí a jọ wà nílé tá a jọ wà yìí. Kò séwu. Ìjọba mẹ́lò mi nílé ìsìn mi ti jẹ pírẹsidẹ́ntì wọ́n ti kí n bá kejì àmọ̀ kú lọ lọ́wọ́ ni. Ó ń lọ náà nìyẹn àjò lè parẹ́ náà. Kò sí kíkí sẹ́yìn wọn sákọ̀ mẹ́rin ìyẹn ló ń kọ́ fún. Mr. Drojaye. Point of correction, Chief Drojaye. Ìwọ chief. Sọ́kùrọ̀ kan máa ń jẹ́ chief ni. Òpùrọ̀ máa ń jẹ́ chief ni. Ìparọ́. Ọ̀rọ̀ mélòó máa sọ ń gbèsè ayé mi tí máa parọ́ níbi tí mo bá ọjọ́ orí mi dé èmi Chief Drojaye olówó tí fowó ṣàánú. Nínú gbogbo ọ̀rọ̀ ẹ kò sí òdodo kankan níbẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ mi ìmọ̀ràn ọ̀pá mi ì parọ́ gbogbo tẹ́ ẹ bá bá lò mí pátápátá. Máa yí máa lo òparọ́ kẹ. Ẹ máa ní. Má bí mi nìyẹn. Olórí burúkú lọkùnrin yìí. Ikú lọkọ rẹ̀ jẹ́ àṣàrà ìlú ẹ̀mí èèyàn ọjọ́ lójú o. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wọ́n lè pa yín? Ẹ má jù ọ lọ. Àjọ wà ní ẹ̀wọ̀n ni. Ikú gidi ẹ wo amẹ́yẹ ìdá tó ti pa èyí tẹ́ fi ń tirú wa ìmọ́lé wúwo tó yẹ kẹ́ ẹ máa tì mọ́ lérè. Ẹlẹ́wọ̀n ni o. Ẹ má jù ọ lọ ṣẹ́ gbọ́. Irọ́ ló ń pa. For your information, I am Sir Wale Akiwale. Láti ìgbà tó ti deny driver, mo ti lọ tẹ́lẹ̀ díẹ̀, mo sẹ́. Mo pààyàn mẹ́jọ, mo pààyàn mẹ́wàá. Wọ́n fi gbọ́ tẹnu ẹni. Gbogbo ọ̀rọ̀ tí màá tẹ́jọ sọ ló wà mí báyìí. Sir. Mo mọ̀ dáadáa. Serious. Ikú pa mí o Olódùmarè. Ikú yẹn bẹ̀ sì máa pa ẹ náà. Yes, ó máa pa ẹ. Now, ẹ̀yin mélòó lẹ́jọ́ ń ṣiṣẹ́? Secondly, ibo lẹ kó àwọn ọmọ yẹn sí? Ọ̀gá o, tó yẹ tán. Good afternoon, sir. Okay, come here. No, hold on, sir. Are you Mr. Akilapa? Yeah, can I help you? Sir, you are under arrest. For what? For what? Tẹ́ bá dé àgọ́ wa, nǹkan tẹ́ ṣe ẹ má mọ̀. Ẹ farabalẹ̀. Anything tẹ́ bá need. Èmi tí mo bá yín tọrọ yìí, máa ṣe settlement yín. Mo tẹ́ bá ti fẹ́ ni ẹ má worry. Ẹ jọ̀ọ́, ẹ respect ara yín torí pé ẹ jẹ́ pàtàkì láàrin ìlú. La ṣe ń fún yín lọ́wọ́ o. Tí bá yí pa ẹ mọ̀ yín sí gbajúmọ̀ ni, àti kọ́ran fádùn yín nù.
wẹ́ tí bàbá ń tọ̀tẹ̀ bá ní ẹ̀bọ̀ àwọn tó jọ̀gà yín ẹ máa wà lórí ìkú yẹn sẹ́gun jẹ. Stupid idiot. Ọ̀gá. This man na juju man o. Human being. Ha! Okay, I can see that you are a real criminal. Yes. Ẹ sọ fún wa pé kò sí nǹkan níbí. Àyè bẹ́ẹ̀ bọ́. Kò sí nǹkan kan bí náà. Okay, mo rí bẹ́ẹ̀. Kò sí nǹkan kan bí. Kí lẹ rí? Àmì ìrí kankan. Màá jẹ́ kó yé yín pé àwa ọlọ́pàá ìlú yìí kì í ṣe ọlọ́pàá rárá. Calm down, ọmọ yìí. Ṣebí Yorùbá lájọ ń sọ yìí. Keep your mouth shut! Kí lẹ sọ, kí lẹ bá a sọ yìí? This is an evidence to prove. Yes, sir. Yes, please, take him. Let's go. Ẹ má bínú o. Yeah. Professor sir. Ní kí ni ṣe? Ẹ kọ́lẹ̀. Báwo ni? Àlàáfíà ẹ kọ́lẹ̀. Mo wà okay. Báwo everything? Mo lẹ tí mo tẹ ní kẹ́ wá ṣe ayé. Ẹ̀rọ mi ò ilé mo ti kúrò ó dẹ̀ dídì ìbá bí ni. Àti pé ibi ìran àdìyànlá. Kí lẹ wí? I've come to have a nice time with you. Kọjọ́ mẹ́. Kí ló sọ? Kọjọ́. Jẹ́ ọjọ́. Wo ilé ìjọ ó jọ ju ìbejì gan lọ. Mo ti dágbére lé pé mo bọ̀ bí. Ibo la fẹ́ kí n lọ? Mi mọ̀, àṣàṣe náwó ń bí. Mo lẹ́ pé ro. Professor Joe, ìtàn wo gan lẹ mọ̀ nígbésí ayé mi? Ṣé bí mo ti fi ọkọ àfẹ́sọ̀n mi rìn yín? Ẹ wá ní pẹ́pẹ́sẹ́ o, ẹ fẹ́ wá bá mi sùn mọ́ ní kojú ẹ má bínú. Ṣé ọ̀pọ̀ àbàtà ẹni sọ? Àbí ìtẹ́yọ̀ máa ń gbẹ́jọ́ kiri kọ́ ló ń sọ yìí? Ìyẹn ló ń pè lọ́kọ àfẹ́sọ̀n. Ṣé ọkọ ni ẹ náà rí boyfriend? Point of correction, Professor. Mi ò fọkọ mi wọlé. Ọkọ mi nìyẹn kò ń ṣe boyfriend. Àbí ẹ̀yin lè fẹ́ sọ ẹni tí máa fẹ́ fún mi ni? Bẹ́ẹ̀ ni o, mo lè sọ ẹni tó máa fẹ́ fún ẹ. Torí táwọn bá rí ọkọ gidi, ọkọ tó níyì, tó ní weight, tó ní charisma, tó ṣe é gbé àmọ́. Ṣé ọ̀pọ̀ àbàtà yẹn ni iye pè lọ́kọ? Iye ó ṣọkọ. Professor, bóyá kẹ́ padà sílé yín tẹ́ ti kúrò. Kẹ́ lọ mú ọkọ fún àwọn ọmọ tẹ́ fílẹ̀ nílé kò ń ṣèmi lè máa fún ọkọ fún. Ẹ jọ̀ọ́. You must be stupid láti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí mi. Ẹ jọ̀ọ́, ṣé mo lè bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín? Yes. Ṣé fẹ́ fẹ́ mi sílẹ̀? Tó bá jẹ́ pé nǹkan tó fún tẹ̀ nìyẹn, why not mo lè fẹ́ náà? Right now máa fẹ́. Nothing. Ẹ jọ̀ọ́, ṣé ti gbọ́ òwe rí? In fact, mo mọ̀ pé màá ti gbọ́ because ikùn tó dàbí ìgbà pító yẹn ti gbọ́ rẹ̀ ti pẹ́ láyé. Òwe tó ní tí a bá lé ewúrẹ́ kan ògiri tó bá ṣe báyìí. Ẹ̀yìn lówó yẹn ò ṣe rí mi. Kí wọ́n máa fojú padà báyìí. Ìjà ló fẹ́ kọ sí i. Ẹ má jẹ́ kí n wojú yín. Mo jẹ́ ẹ̀rẹ́ rẹ̀ jẹ́ wá mi. Okay. Ẹ fẹ́ wá bá mi sùn lẹ́ni ọkọ mi àbí? Ẹ bá mi sùn, màá dẹ̀ pariwo gbogbo àwọn aládùúgbò àgbọ́ pé mo lè sùn bí ẹni ẹ ti dá mi dẹ̀. Ẹ bá mi sùn. Kí ló ń ṣe tó ń pariwo? A ṣẹ̀ṣẹ̀ ń bára wa sùn ní. Nǹkan tó gbé sáyà ìgbéǹgbà máa ba wọ́tà mi lọ mú bá. Ńgbà tó yẹ ọdẹran ọ̀rọ̀ lẹ́. Tó bá lọ sọ́jà tó bá lọ rẹran ọ̀rọ̀ lẹ́, á ti rọ pẹ̀rẹ̀. Bó lè ṣe ń jẹ́ bẹ́ẹ̀ mú má ní. Ẹ fẹ́ rọ̀rọ̀ lẹ́lẹ́ ilẹ̀. Wo sori ìjà tó fẹ́ bá mi jà yìí, ó dùn mọ́ mi inú gan. Nítorí ìjà yóò ní parí síbí o. Ṣé ewúrẹ́ tiẹ̀ ló wọ̀nyí? Táígà tèmi ló máa wẹ̀yìn o. Jẹ́ wá sọ fún ẹ, àìjọ máa gbó sọ́gbà ni. Wherever. Ẹ jẹ́ pa sliding door mi dé. Ẹranko. Tí wàá bá mi sùn, oúnjẹ Fáyẹmí, wèrè. Kí ló dé? Kò sí wàhálà. Arrangement wedding náà là ń bá káàkiri. So a wá lọ sọ́dọ̀ àwọn òbí títí ẹ̀. Wọ́n wá ní ẹ̀gbọ́n ẹ̀ kan gbé ní ìtòsí Abayínbí nílùú Ìlárọ̀. Àbẹ́ ẹ̀rọ Ọlọ́run
ìlárọ̀ kò jìnnà sí yìí ń bẹ̀ ló ń léèyàn sí. Omi mọ̀ ní wá o omi làwọ̀ ẹ̀dá kò síbi tá a lè sàn dé ẹ̀rí pa ń jẹ́ ìwọ̀nú ara wa ni. Ọ̀dà nǹkan dáadáa náà ni àyà mi já mo ti rí ọ wọ́n ní ń kàbò lọ. wọ́n kà kò ní í ṣe pẹ̀lú àwa. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kọ́lọ́mọ́jì wọn dalẹ̀ irú kọ́rọ̀ wa ó lè já síbi dáadáa kínú gbogbo wọ́jọ́ dùn papọ̀ nǹkan tó ń jẹ́ mi láyà mo yẹ sùn kábí àyà mi ń já ni àmọ́ bí Ọlọ́run kò ṣe burúkú kan bí wọ́n yìnbọn burúkú kan ń dọ̀fẹ́ ni ńgbà tó ti wá rí báwọn kémi náà tẹ̀lé ń kákójọ débẹ̀ lọ́wọ́ kan. rárá o ẹ jẹ́ kémi lọ jábọ̀ iyì ibẹ̀ ní kán ní baba ńkọ́ kí ní baba wà nílé àwùjọ kán ní baba ńkọ́ kí ní baba náà ló tẹ̀lé wa yìí lọ. eléyìí tá a dá sọ́nà ọjọ́ ìgbéyàwó ọjọ́ dáadáa ní ọ̀jẹ̀ lágbára lọ́wọ́ àwọn alálẹ̀ rẹ̀ àtẹ̀bí ọkọ àtẹ̀bí ìyàwó ẹnìkan kan ò ní rí bàmíjẹ́ ìgbéyàwó yìí èso rẹ̀ ní oṣù ẹ̀mí kan máa jẹ wọn wáyé ẹ mọ̀ wá pẹ̀. àti ẹ̀ mọ̀ pé gbọ́n wọn lè máa gbèrú bí náà sọ. nínú àdọ́ wá bí. Mami, ẹ̀yin máa wọlé lọ. Àìrọ̀ wá kọ̀ mọ́ fẹ́ kọ́ yíwọ́ kí n. Okay, fine. Mr. Usman. How you doing, sir? Say what? Okay. Báwo ni trip yín? Please sit. Baby. O ní àlejò tó jẹ́ pé, oh my God, if you see them, you will be surprised. Please come. Come. Umbo. Ajé ayín ló ṣe régì. Annikky. Yeah. Sit. I'll be here. Yeah, do. Yeah. Ọ̀gá, ẹran ti wà lẹ́yìn. Àlàáfíà o. Àlàáfíà tó pẹ́ lọ́wọ́. On kick ẹ wo. Inú mi dùn ṣe wá kí wá yìí o. Mo ṣe wà ní Latin kó ti rẹ̀ mí bọ̀. Ni mo mú ìmọ̀ ìpíntà. Aisha. Ó dẹ̀ jọ. Ewo àǹtí. Ẹ má mú òmùlùmù rárá. Ó tọ́ ni. Ẹ ṣá mọ̀ pàlejò ní mí. Wọ́n dẹ̀ ní ojúlu nílé fi ń tẹ́ ní fàlejò. Ìtumọ̀ ẹni pé kẹ́ bọ́ síbẹ̀ kẹ́ ṣe nǹkan tá máa jẹ. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Bó bá ṣe wo gbogbo nǹkan ó yẹ kó wo condition tánà mi wà. Ẹ ṣe o. Ó yá ń sìn bọ́ sí kitchen yẹn kó lọ ṣoúnjẹ tá máa jẹ kó lọ parí nǹkan tá à ń tiẹ̀ ń ṣe. Ebi ń pa èmi o. Ẹ tiẹ̀ máa worry. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ jókòó. She's my wife and I'm a caring husband. Màá lọ sínú kitchen and I'll finish the meal. Ẹ jẹ́ ń lọ ṣe. Lọ dáná fún wa. Mo ti gbọ́ lọ dáná. Báwo wà ní iṣẹ́ báyìí? Alhamdulillah, adúpẹ́ fọ́lọ́run o, kò kọjá àfaradà. Ọlọ́run kò máa yó wa. Mo kú gbádùn. Bọ̀, barrister. Ẹ ṣe yẹ o. Iṣẹ́ náà ni ò jẹ́ kẹ́ bèrè wa. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Lóòótọ́ iṣẹ́ pọ̀, òkè agbóde ẹja rókè ṣọ̀pìn. Àmọ́ kò sígbà tí mo kì í béèrè yín lọ́wọ́ ẹ̀. Lóòótọ́, mo dẹ̀ máa ń béèrè Aisha, báwo ni Usman o? Ṣé ẹ wà ókè o? A máa wá rí yín o. Ìgbà la máa ríra, mo máa ń béèrè lóòótọ́. Ẹ̀yin Charles mi ò bá gbé kó o ṣe légbò. Ọ̀rọ̀ iṣu ti ẹ̀kọ́ lélẹ̀. On a more serious note, a ti ń gbèrò pé ká wá sọ́dọ̀ yín ti pẹ́. Àmọ́ iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ nísìnyí tẹ́yìn ti rọra wá wáyé. Ẹ ti fún wa ní challenge pé a gbọ́dọ̀ wá sọ́dọ̀ yín ní kíákíá. Ṣẹ́rí tábà máa wá báyìí. A máa surprise yín. It's going to be like a film. Last promise. Seriously. In fact, àwa mẹ́ta la máa wá. Ẹ ṣe lọ wá Aisha. Easy. Do. Mẹ́ta ló gbọ́dọ̀ jẹ́ o. Ẹ ṣàánú ajé. Àwọn barista ló ń jẹ́ ń jẹ. Èmi náà mo sọ di bẹ́ẹ̀ náà.